Ibrahim Chatta kígbe síta ó ní mo ní òṣìṣẹ́ 42 ṣùgbọ́n mo ń jẹ wọ́n lówó oṣù 4 nǹkan ò rọgbọ fún mi rárá wàhálà ń bọ̀ o. Saheed Osupa ti ránṣẹ́ sí Portable ẹgbọ́n ohun tó sọ. Àwọn èèyàn kan ti ń ba biola adebayo lórúkọ jẹ́ lórí ọ̀rọ̀ àgbà òṣèré Dúpẹ́ Jáyésinmi. Eléyìí tún wá ga o. Àwọn nǹkan ti ń dúnkokò láti yìnbọn mọ́ Pẹ́lá nítorí ọ̀rọ̀ tó sọ. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ibrahim Chatta kígbe síta ó ní mo ní òṣìṣẹ́ 42 ṣùgbọ́n mo ń jẹ wọ́n lówó oṣù 4 nǹkan ò rọgbọ fún mi rárá. Nǹkan ò fararọ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ yìí ṣùgbọ́n ẹni tó bá ké ló bọmọ jẹ́. Báyìí ni gbajúgbajà òṣèré tíátà Ibrahim Chatta ṣe kígbàjarè nípa nǹkan tó ń là kọjá gẹ́gẹ́ bí òṣèré àti olókoòwò tó ní àwọn òṣìṣẹ́ lábẹ́ rẹ̀. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tó jọmọ bíbí ìpínlẹ̀ Kwara tó tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn òṣèré ilẹ̀ wa tó máa ń gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lárugẹ ni Ibrahim Chatta sọ̀rọ̀ nínú fídíò kan tó gbé jáde lójú òpó ayélujára Instagram rẹ̀ pé lóòótọ́ ni èèyàn 42 ń ṣiṣẹ́ fóun àmọ́ òun jẹ wọ́n lówó oṣù 4 báyìí nítorí ìlú le. Gbajúmọ̀ àti ìlúmọ̀ọ́ká òṣèré náà ní bí ọrọ̀ ajé Nàìjíríà ṣe dẹnu kọlẹ̀ ló fà á tí òun kò fi rí owó oṣù san fún àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ òun. Nínú ọ̀rọ̀ rẹ̀ Ibrahim Chatta ní àwọn aláṣẹ tí wọ́n di ipò aṣíwájú mú ní Nàìjíríà ni wọ́n ní láti ṣe dáadáa fáwọn aráàlú kí ara lè rọ gbogbo èèyàn. Chatta ní òun sì dúró lórí ẹsẹ̀ òun lórí ọ̀rọ̀ tí òun sọ pé orílẹ̀-èdè tó dára jùlọ lágbàáyé ni Nàìjíríà jẹ́ àmọ́ ó ní àwọn èèyàn tó wà nínú rẹ̀ ni kò sunwọ̀n. Ìlúmọ̀ọ́ká òṣèré náà sọ pé àsìkò ti tó fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti lo àwọn nǹkan àlùmọ́nì tí Elédùà fi jíǹkí Nàìjíríà kí aráàlú náà lè gbé ìgbé ayé tó rọrùn. Nígbà tó ń sọ̀rọ̀ Ibrahim Chatta jẹ́ kó di mímọ̀ pé òun ò sọ̀rọ̀ yìí síta kí àwọn èèyàn lè bá òun sanwó oṣù tóun jẹ àwọn òṣìṣẹ́ òun o. Nígbà tó ń sọ̀rọ̀ Ibrahim Chatta ní mo mọ̀ wípé àwọn èèyàn kan lè fẹ́ máa bú mi ò sọ̀rọ̀ yìí káwọn èèyàn lè bá mi san owó oṣù tí mò ń jẹ àwọn òṣìṣẹ́ mi. Mo ń sọ eléyìí láti jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé ìlú ò fararọ ni. Ọ̀fẹ́ ni mo máa ń ṣe ọ̀pọ̀ iṣẹ́ tí mò ń ṣe pàápàá jùlọ fún àwọn ọ̀rẹ́ mi lágbo òṣèré. Àwọn iṣẹ́ míì dẹ̀ wà tó jẹ́ wípé owó díẹ̀ ni mo máa ń gbà lọ́wọ́ àwọn akẹgbẹ́ mi. Gbajúmọ̀ òṣèré náà fi kún un pé àwọn tó ń ṣe àkóso Nàìjíríà kò gbàgbọ́ nínú ìwé mímọ́ Bíbélì tàbí Quran. Ó ní tí wọ́n bá gbàgbọ́ nínú àwọn ìwé mímọ́ méjèèjì yìí ni wọn ò ní máa hùwà bí wọ́n ṣe ń hùwà yìí. Chatta ní kò sẹ́ni tó rán òun láti ṣe fídíò tí òun ṣe yìí. Ó ní fídíò náà kò sì ní ọwọ́ òṣèlú kankan nínú rárá. Ó ní òun ò ní ẹnikẹ́ni lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ tí òun sọ yìí ṣùgbọ́n ohun tí òun kàn fẹ́ kí àwọn èèyàn mọ̀ ni wípé owó ò lè ra ikú. Ó ní gbogbo nǹkan tí a sì ń kó jọ yìí kò sí eléyìí tí a máa kó wọ sàárè níbẹ̀. Àgbà òṣèré náà tún fi kún un pé kò sí ìyàtọ̀ láàrin gbogbo àwọn olóṣèlú Nàìjíríà ọ̀kan náà ni gbogbo wọn ẹgbẹ́ òṣèlú kan lè yàtọ̀ ni. Nínú fídíò yìí kan náà ni Ibrahim Chatta ti sọ pé lẹ́ẹ̀kan sí i mi ò bá ẹnikẹ́ni wí o mi ò bá ààrẹ wa wí gbogbo àwọn tó wà ní ipò àṣẹ ni ọ̀rọ̀ yìí kàn. Ànábì sì ti sọ̀rọ̀ náà síwájú wípé ní ìgbẹ̀yìn ayé àwọn aláṣẹ yóò dájú. Ànábì tún ní àwọn olówó yóò láwọn débi wípé wọn ò ní fẹ́ fún ẹnikẹ́ni ní nǹkan kan nínú nǹkan ìní wọn. Bákan náà ni Ànábì tún sọ pé àwọn tálákà ìgbà náà yóò ya òpùrọ́ eléyìí tó ti ń ṣẹlẹ̀ báyìí. Chatta ní kò sẹ́ni tó jàǹfààní owó tí ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí Goodluck Jonathan yà sọ́tọ̀ fáwọn òṣèré lásìkò ìjọba rẹ̀. Ó ní àti olórí àti ọmọ ẹ̀yìn ní ìwà wọn kò dára lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbajúmọ̀ òṣèré náà wá rọ àwọn aláṣẹ ní Nàìjíríà wípé kí wọ́n bẹ̀rù Ọlọ́run kí wọ́n sì ṣe dáadáa fún ará ìlú. Chatta ní títún orílẹ̀-èdè Nàìjíríà ṣe kan gbogbo èèyàn láti ọ̀dọ̀ àwọn olórí títí dé orí gbogbo ará ìlú. Biola Adebayo sọ̀rọ̀ sí àwọn tó ń purọ́ mọ́ lórí ọ̀rọ̀ Dúpẹ́ Jáyésinmi. Arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa tó máa ń gbé àwọn èèyàn jáde láti wá sọ ìrírí wọn tàbí ìdojúkọ tí wọ́n ní lórí ètò rẹ̀. Biola Ayọ̀mídé Adébáyọ̀ tí gbogbo àwọn olólùfẹ́ mọ̀ sí Ẹ̀yin Ọ̀ka ti pariwo Sita báyìí o tó sì ṣàlàyé pé iṣẹ́ àánú tí òun ń ṣe òun ò ṣe láti fi gba owó lọ́wọ́ ẹnikẹ́ni tàbí láti pín lára owó ìrànlọ́wọ́ tí òun bá àwọn èèyàn gbà. Ó ní iṣẹ́ tí Ọlọ́run rán òun ni tí òun sì ń jẹ tọ́lọ́run sì ń ti òun lẹ́yìn nídìí rẹ̀. Ó ní ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ pé àwọn èèyàn kan sọ pé òun pín nínú owó tí òun bá àwọn èèyàn gbà. Nígbà tí òṣèrébìnrin Biola Adébáyọ̀ ń sọ̀rọ̀ lẹ́yìn tó ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan fún àgbà òṣèré ilẹ̀ wa Dúpẹ́ Jáyésinmi ó ní mo sì jẹ gbèsè owó díẹ̀ lórí ọkọ̀ tí mo rà fún màmá Dúpẹ́ Jáyésinmi ṣùgbọ́n Ọlọ́run tó ṣe é débí kò ní padà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan pè mí tí wọ́n ní kí n má ṣe àwọn nǹkan tí mo ṣe fún màmá yìí ṣùgbọ́n mi ò dá wọn lóhùn. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ o ẹ ṣàánú mi o gbogbo ẹ̀yin tẹ̀ǹtẹ̀ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi láti tọrọ owó lọ́wọ́ mi ò lówó kankan síbi kankan o. Mo tún gbọ́ táwọn nǹkan tó ń sọ pé owó tí mo bá àwọn èèyàn gbà mo máa ń pín níbẹ̀. Mi ò gba kọ́bọ̀ rí lọ́wọ́ ẹnikẹ́ni tí mo bá ti gbé wá sórí ètò mi rí
tí mo sì gba ẹgbẹ̀rún 5 tó kéré jù lọ́wọ́ rẹ̀ kó bọ́ síta kó wá sọ. Mi ò gba ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni rí, mi ò sì ṣetán láti gba nǹkan kan lọ́wọ́ ẹnìkankan. Iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbélé mi lọ́wọ́ ni, Ọlọ́run sì ràn mí lọ́wọ́. Ọlọ́run ló ń wa ọkọ̀ ètò náà, èmi kàn jókòó sẹ́yìn ọkọ̀ mò ń wo bó ṣe ń darí wa ni. Mi ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o. Ẹ jọ̀wọ́, ẹ̀yin tí ẹ̀ ń sọ pé mò ń gba iye kan lórí owó tí mo bá àwọn èèyàn gbà, èmi kì í ṣe bẹ́ẹ̀ o. Mi ò ṣe é rí, mi ò sì lè ṣe é ni. Báyìí ni Bíọ́lá Adébáyọ̀ ṣe ṣàlàyé, tí ọ̀pọ̀ ènìyàn sì ń bú àwọn tó ń sọ̀rọ̀ kòbákùngbé náà sí Bíọ́lá Adébáyọ̀, tí wọ́n sì ń sọ pé kí Bíọ́lá má dá wọn lóhùn, wọ́n ní ariwo ọjà lásán ni, pé kó kọjú mọ́ àwọn tí ó ń bá nájà. Wọ́n ní ọ̀pọ̀ nínú àwọn tó ń tẹnubọlẹ̀ kiri tí wọ́n sọ ohun tójú wọn ò tó yìí lè má tí ì fi tọrọ tó yọ ránṣẹ́ tí ẹnikẹ́ni tó ti gbé wá rí. Wọ́n ní àforesún ní í ṣe ni wọ́n kó má gbọ́ ohun tí wọ́n ń sọ. Lọ́wọ́ yìí, wọ́n ní mílíọ̀nù 12 ni wọ́n ti rí kójọ fún àgbà òṣèré ilẹ̀ wa ní Dúpẹ́jáyésìmí, tí àwọn kan sì tún ti pinnu láti máa san owó oṣù fún lóṣooṣù, tí wọ́n sì tún gbèrò láti gba awakọ̀ tí yóò máa fi ọkọ̀ rẹ̀ tuntun gbé káàkiri ibi tó bá ń lọ. Tí ìgbésẹ̀ sì ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí láti gba ọmọ bí ọmọ ọdún 6 fún obìnrin náà nílé àwọn ọmọ aláìníyàá. Wàhálà ń bọ̀ o. Saheed Osupa ti ránṣẹ́ sí Portable olórin. Yorùbá bọ̀ wọ́n ní ọmọdé bùrùkò ó ń bojú wẹ̀yìn, kò mọ̀ pé òòjọ́ kọ́ ni olúwere ń wó pa ni. Òwe yìí ló ṣe rẹ́gí pẹ̀lú ọ̀rọ̀ ọmọkùnrin olórin tí kò sẹ́nu tí kò lè sọ̀rọ̀ sí i ni Habib Okikiola Badmus, tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Portable, tó tún máa ń pera ẹ̀ ní wèrè olórin. Pẹ̀lú bí gbajúgbajà olórin Fuji ni Saheed Osupa ṣe fọ̀rọ̀ ránṣẹ́ sí i nígbà tó ń kọrin nílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun, pé kí wọ́n sọ fún un pé òun bọ̀ o, òun máa ráàyè tiẹ̀. Saheed Osupa sọ eléyìí nígbà tó lọ kọrin nílé ìgbafẹ́ kan tí wọ́n ń pè ní Circle Lounge ní ìlú Òṣogbo lọ́jọ́ Ajé Monday ọjọ́ 21 oṣù kẹta ọdún yìí, tí àwọn èèyàn sì pọ̀ jàǹtìrẹrẹ bí oyin níbẹ̀. Nígbà tí ijó wọra tórin wọra táwọn olólùfẹ́ Saheed Osupa pagbo tí wọ́n ń kí ní mẹ́sàn-án mẹ́wàá, lọkùnrin olórin yìí ní kí wọ́n sọ fún Portable pé òun bọ̀ wá bá a, tó sì tún tahùn sí Táyé Currency náà pé kí wọ́n sọ fún kọ̀líìgì òun náà pé òun bọ̀ wá bá a o. Èyí làwọn èèyàn tó wà níbẹ̀ gbọ́ tí wọ́n fi ń sọ fún Portable pé Saheed ṣẹ̀ṣẹ̀ fẹ́ ráyè tiẹ̀ ní báyìí àti pé tiẹ̀ ti fẹ́ bá a. Bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ àti alátìlẹyìn Saheed Osupa ń bú Portable tí wọ́n sì fi ń ṣe yẹ̀yẹ́. Tí ẹ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni iléeṣẹ́ tó máa ń gbé orin Saheed Osupa jáde tó tún máa ń pín káàkiri yọ orin Portable láwọn ẹ̀ka orí ayélujára tó máa ń gbé orin jáde, ìyẹn Spotify àti Apple Music, nítorí pé ó lo ọ̀rọ̀ orin Saheed Osupa láì gbàṣẹ lọ́wọ́ rẹ̀ tàbí iléeṣẹ́ tó ń gbé orin náà jáde. Eléyìí tún wá ga o, àwọn kan ti ń dúnkokò láti yìnbọn mọ́ Pella nítorí ọ̀rọ̀ tó sọ. Gbajúmọ̀ ọ̀dọ́mọkùnrin tó máa ń ṣe fídíò lórí ìkànnì ayélujára TikTok, Habib Hamzat, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Pella, ní àwọn èèyàn kan ti ń dúnkokò mọ́ ẹ̀mí òun nítorí ọ̀rọ̀ tí òun sọ nípa 30 days rant challenge. Nínú fídíò kan tí ọ̀dọ́mọkùnrin Pella gbé jáde lórí TikTok rẹ̀ ló ti sọ pé èèyàn kan dúnkokò mọ́ òun pé wọ́n máa yin ìbọn mọ́ òun tí òun bá fi lè kọjá ní agbègbè Lekki phase 1. Ó ní èèyàn kan sọ fún mi pé àwọn máa yin mí níbọn bí wọ́n ṣe yin Sàló níbọn tí mo bá kọjá ní agbègbè phase 1. Mo máa ń ti fóònù mi pa tí mo bá ti ń kọjá ní àdúgbò náà báyìí ni. Èyí ni ohun tó ṣẹlẹ̀ tó fi di pé wọ́n ń dúnkokò mọ́ ẹ̀mí ọ̀dọ́mọkùnrin yìí. Lẹ́yìn tí ọmọbìnrin agùnbánirọ̀ kan gbé fídíò kan jáde níbi tó ti bu ẹnu àtẹ́lu ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, pàápàá jùlọ lórí ètò ọrọ̀ ajé Nàìjíríà, tó sì sọ̀rọ̀ lórí bí ọ̀wọ́n góńgó ṣe bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórílẹ̀‐èdè yìí, ni àwọn ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú wọn hàn lórí TikTok. Ìfẹ̀hónúhàn náà tí wọ́n ń pè ní 30 days rant challenge ló wáyé lórí ìkànnì TikTok, níbi tí àwọn ọ̀dọ́ ti ń sọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n ń kojú lórí ètò ọrọ̀ ajé Nàìjíríà. Àmọ́ ìgbésẹ̀ yìí kò dùn mọ́ Pella nínú bí ó ṣe sọ lásìkò láìfù kan tó ti sọ pé káwọn èèyàn yéé ṣe ìfẹ̀hónúhàn lórí TikTok mọ́. Ó ní dípò tí wọ́n fi ń ṣe lórí TikTok kí wọ́n lọ máa ṣe lórí ìkànnì Instagram tàbí káwọn èèyàn gba ọjà lọ. Ó sọ pé bí wọ́n ṣe ń lo TikTok fún ìfẹ̀hónúhàn náà lè ṣí ojú ìjọba sí ìkànnì ayélujára náà, kí wọ́n sì ṣòfin láti ti ojú ayélujára náà pa lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀, Pella ní tí wọ́n bá ti TikTok pa ó máa dùn mí gan o. Ẹ jẹ́ ká ṣe sùúrù, ẹ yéé ṣe ìfẹ̀hónúhàn lórí TikTok mọ́. Tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ṣe ìfẹ̀hónúhàn, ẹ lọ sí ọjà, ẹ má jẹ́ kí wọ́n ti TikTok o. Ṣé inú yín ò dùn báwọn èèyàn ṣe ń ní ìtẹ̀síwájú lórí TikTok ni? Ẹ jẹ́ ká fi orí TikTok sílẹ̀ kí a lọ ṣe ìfẹ̀hónúhàn ní ìgboro. Ẹni tó bá máa gbé ọkọ́ kó gbé ọkọ́, ẹni tó bá máa gbé àdá kó gbé àdá. Ìfẹ̀hónúhàn orí ayélujára kò ní ipa kankan. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ Pella yìí kò dùn mọ́ àwọn ọ̀dọ́ kan nínú, táwọn èèyàn sì ti ń bu pé
nítorí owó tó ń rí lórí TikTok ló ṣe ń sọ àwọn nǹkan tó ń sọ náà. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ èèyàn ní àwọn ò ní tẹ̀lé Pella lórí ìkànnì TikTok rẹ̀ mọ́ àti pé gbogbo ẹ̀bùn tó ń rí lórí TikTok ni kò jẹ́ kó mọ nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè yìí tí kò sì mọ nǹkan tó yẹ kó máa sọ jáde lẹ́nu. Lẹ́yìn ìgbà tí gbogbo eléyìí ṣẹlẹ̀, Pella ti wá jáde láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn pé ìtumọ̀ ọ̀tọ̀ ni àwọn èèyàn fún nǹkan tí òun sọ lórí ìfẹ̀hónúhàn náà. Ó ní àwọn èèyàn sí òun gbọ́ ni. Ó ní òun kò ní kí àwọn èèyàn má ṣe ìfẹ̀hónúhàn wọn, àmọ́ ọ̀nà tí wọ́n ń gbà láti ṣe ni òun sọ pé kò dára tó. Pella ṣàlàyé pé ohun tí òun gbìyànjú láti sọ ni pé dípò orí TikTok káwọn èèyàn jẹ́ kí ìfẹ̀hónúhàn náà jẹ́ ojútáyé. Bákan náà ló ní kò yẹ kí wọ́n máa fi tipátipá mú àwọn èèkàn ìlú tó bá kọ̀ láti kópa nínú ìfẹ̀hónúhàn náà, nítorí ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé káwọn èèyàn yé tẹ̀lé àwọn gbajúmọ̀ tí kò bá ṣe ìfẹ̀hónúhàn náà. Táwọn kan sì wá ń sọ pé nítorí àtijẹ tèmi nìkan ni mo ṣe ń sọ pé káwọn èèyàn má ṣe ìfẹ̀hónúhàn lórí TikTok. Èmi nìkan kọ́ ló ń jẹ àǹfààní TikTok yìí, ọ̀pọ̀ èèyàn ló ń jẹ àǹfààní lórí TikTok yàtọ̀ sí èmi. Ohun tí mò ń sọ ni pé kí gbogbo wa pawọ́pọ̀ láti kojú àwọn adarí Nàìjíríà dípò bẹ́ẹ̀ ṣe kọjú ọ̀rọ̀ ìsinmi nítorí èmi kọ́ ni ààrẹ Nàìjíríà.